our men. 4 of the Yoruba Nation military, Nigeria police. So, see how they are dragging with that one here. Look at how they are beating him. See. See, look at how they are beating the guy. See them. Look at them. See, look at them. See how they are beating our guy. See Nigeria police. See. They have declared war. Terrible war with Yoruba Nation military. This Nigerian stupid police. See them. Up for an issue. Mo ti gbé ní ìyá yín. Kò ní dáa fún yín. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi. Gbogbo bí ẹ ti láǹfààní láti máa wò wá lórí ìkànnì Yorùbá Space TV. A kí wa pé a kú ojúmọ́ mọ́, a kú ìsinmi òpin ọ̀sẹ̀. Eléyìí tá tún jírí lówùúrọ̀ yìí, ó ń rèé. Wọ́n ní awífúnni kó tó dá ni, wọ́n ní àìgbàjàkadì ni. Yorùbá sì bọ̀ wọ́n ní ẹni awí fún ọba jẹ́ ó gbọ́. Èyí tá a lọ̀ fún ọba jẹ́ ó gbà. Torí àwí ìgbọ́ àfọ̀ ìgbà ló ń ṣe kinní kan dé kinní kan. Ó ti yé yín. Níbi ìjẹta lóde òní ni mo ṣe fídíò kan lórí ọ̀rọ̀ àwọn tó wọ́n ní àwọn fẹ́ ṣe ìjọba délé lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá. Nílẹ̀ tó mọ́ lónìí la bá gbọ́ pé àwọn tó fẹ́ ṣe ìjọba délé, mo rí fídíò kan lánàá ṣùgbọ́n mi ò gbé, ó dẹ̀ nídìí tí mi ò fi gbé. Níbi tá ti rí àwọn kan, àwọn bíi márùn-ún bíi mẹ́fà tí wọ́n ti ń ṣe parade, tí wọ́n sọ pé àwọn ọlọ́pàá àbí àwọn ológun ìyá Onitiri ni wọ́n. Ṣùgbọ́n ẹ mọ̀ ní pé tíyàn bá rí irú fídíò bá yẹn, èyàn gbọ́dọ̀ kọ́kọ́ wádìí dáadáa kó wá dàbẹ̀ pé èyàn kàn fẹ́ wá èyàn ò rí nǹkan sọ nìyàn ṣe ń jáde síta. Ṣùgbọ́n nísìn tí a ti wá rí àrídájú lórí ọ̀rọ̀ náà ló jẹ́ kí n padà jáde báyìí lónìí. Torí fídíò yẹn mo rò pé ìyá Onitiri ó yẹ kó ní standard ju báyẹn lọ náà, ó yẹ kó ní level ju nǹkan tá a rí nínú fídíò yẹn lánàá lọ. Tí ẹ bá ṣe máa kó sójà jáde, á jẹ́ àwọn sójà tó ní kìmí, á jẹ́ àwọn ológun tó yẹ pé wọ́n dúró tán lẹ̀. Àwárà àwọn náà tí wọ́n ṣe parade lánàá, wọ́n rí bákan. Ṣùgbọ́n kí mo fẹ́ fàyọ ni wípé lónìí la gbọ́ wípé àwọn ọmọ Onitiri tí wọ́n fẹ́ lọ ṣe interim, tó fẹ́ ṣe ìjọba délé, wọ́n ní wọ́n lọ ṣe ìkọlù sí ilé ìgbóhùnsáfẹ́fẹ́ kan tí wọ́n pè ní Amuludun rédíò. Bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ọwọ́ ṣùkún ọlọ́pàá ti tẹ̀ wọ́n o, wọ́n ti kó wọn lọ sí gbàgà o. Òun lè rí inú fídíò tí ẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yín yẹn. Ní bí ijọ́ méjì sẹ́yìn mo sì ń sọ wípé ẹ jẹ́ ká fi sùúrù sí kinní. Ẹ fẹ́ òmìnira, àwa náà fẹ́ òmìnira, ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe nǹkan lọ́nà tó yẹ ká ṣe kó bá lè rí bó ṣe yẹ kó rí. Nígbà tẹ́yìn bíi mẹ́rin márùn-ún tẹ́ bá lè fẹ́ lọ gba ìjọba lọ́wọ́ ẹ fẹ́ lọ sílé ológun àbí fẹ́ lọ sí ibì kan láti lọ gba ìjọba. Ní AK-47 lọ́wọ́, bẹ́ẹ̀ ní AK-47 lọ́wọ́ gan lè ní tó àwọn ìjọba tó wà níta lónìí. Abọ̀lẹ̀ tàṣé ìjọba òní, ìjọba tẹwà ní lọ́wọ́lọ́wọ́, wọ́n ní agbára, wọ́n ní right, wọ́n ní àṣẹ láti fi apá òfin agbára òfin mú ẹnikẹ́ni tó bá lóun fẹ́ ṣe irú nǹkan tẹ́ fẹ́ ṣe yìí. Nísìnyí tó ti wá mú yín báyìí, àánú àwọn mọ̀lẹ́bí yín ló ṣe mí jù. Torí ẹni tó ní kẹ́ jáde tó ní kẹ́ lọ ṣe tẹ́ ẹ ṣe, kò ní, mo sọ fún yín kó máa bá yín dá ọ̀ràn yìí ni, kò ní bá yín débẹ̀. Nísìnyí wọn ti kó àwọn kan sìn láàrin wọn. Ìyẹ́lẹ̀ tó ń pariwo nínú fídíò yìí gan, àfàbùkù máa ti mú òun náà bá ṣe sọ̀rọ̀ yìí. Tàbá ń bú fún èèyàn, ó yẹ kó gbọ́ kó gbà. Yorùbá ní àìmọ́ṣẹ́pọ̀ ọmọ orogun ló mú kó torí bomi gbóná. Tó a bá máa yín sọ, kẹjẹ ká jọ gbọ́ fún àǹfààní ara wa ni. Ohun tá a fẹ́ ṣe, òmìnira tá a fẹ́ gbà,
lóòótọ́ ló ṣe kókó ṣùgbọ́n kò ń ṣàsìkò tí Nàìjíríà ń fẹ́ tó dàbí gbígbóná lọ́wọ́ yìí àwọn tó ń fẹ́ gbàjọba ọ̀túnla àbúròjọ́ òun ní Tinubu máa gbọ́dọ̀ gbàjọba ẹ̀yin wà lẹ fẹ́ jáde lónìí ẹ fẹ́ lọ máa ṣe ìjọba nílé ẹ ti ẹ̀bẹ̀rù orí yín ẹ̀ wò pé ẹ fẹ́ bó jẹ́ ọ́fíìsì chancellor lásán àbí ọ́fíìsì chairman àdúgbò yín lásán lẹ lọ ọlọ́pàá máa kó yín bẹ́ẹ̀ abẹ́lẹ̀ tàṣípẹ́ fẹ́ lọ gba ìjọba ọ́fíìsì gọ́fúnà ẹ jẹ́ ká ṣe làákàyè ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣe làákàyè kó má di pé ọ̀rọ̀ yín máa dàbí ǹbá má ti ṣe mo ṣe tán ó dáa pọn ẹ jẹ́ ká wo fídíò yẹn lẹ́ẹ̀kan sí fídíò méjì ni ẹ jẹ́ kí n fi kejì hàn yín. See Nigeria police. See them. They are fighting with Yoruba Nation military. See, look at them. Look. See. See how they are dragging with you. See them. See them. Look at them. They have taken 3 of our men. See it. I will blow you. I will blow you. Die. I will blow you. Kuni. Ìyá yín. Ẹ má bọ̀. Ìyá. Bí ìyá ẹ̀dá. Ìwọ. See there. Look at them. They are fighting with us. Mad people. Èyí ni láti sọ fún gbogbo mídíà pátápátá nílé lóko tí ẹ máa gbọ́ sí ọ̀rọ̀ yìí torí mo gbọ́ pé àwọn mídíà kan ti gbé ọ̀rọ̀ yẹn àwọn mídíà kan ti gbé attack yẹn tó ń sọ pé Yorùbá Nation agitator wọ́n lọ ṣe ìkọlù sí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kan ìyẹn rédíò Amuludun èyí láti sọ fún gbogbo ìjọba wípé àwọn ọmọ Yorùbá tó lọ ṣe ìkọlù yẹn wọn kì í ṣe Yorùbá Nation agitator ti wà o wọn kì í ṣe Yorùbá Nation agitator o adìzónù wọn torí wọn ń ṣara wa a ti kìlọ̀ fún wọn pé ohun tó fẹ́ ṣe ó léwu nínú kó má ṣe é ṣùgbọ́n nígbà míì orí tó bá máa jẹ̀kó bóyá bó ti sùn tẹ́lẹ̀ á dìde á lọ forí gbèkó ẹ̀mí tó bá ti fẹ́ gbà á òun lọ̀rọ̀ wọn ní bí ọjọ́ mélòó sẹ́yìn lọ́sẹ̀ ẹ̀fẹ̀ àwọn kan lẹ̀ láti bí oṣù mélòó kan tó ti wà nínú àhámọ́ ẹ̀yìn tún padà ń jáde ń sìn ẹlẹ́fẹ́ lọ ṣe Ọlọ́run ló mọ̀ nǹkan tó lọ ṣe ní rédíò station yẹn torí kò yé mi tó fi mú wọn bẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣe mẹ̀dọ̀ ohun tá a fẹ́ a máa rí gbà ṣùgbọ́n wọ́n ní ẹ̀kọ́ gbóná ó fẹ́ sùúrù ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má bàa fi wàdùwàdù ká má bàa tira wa síbi tí ó yẹ ká tira wa sí àwọn àdìpá tún máa tira wa síbẹ̀ tán ẹ wá ṣe máa owó tí ẹ kẹ́ fi jẹun tó yẹ káwọn ẹbí yín fi jẹun kán fi ṣe kínní wọ́n ṣe máa fi sọ pé wọ́n fẹ́ fi sanwó bẹ́ẹ̀lì fún yín ṣó dáa bẹ́ẹ̀ ni ìyẹn là ń bá yín sọ pé ẹ má kàn jẹ́ káwọn ẹbí yín ẹ má kàn kàn ẹbí yín sínú wàhálà ẹni tó ní kẹ́ jáde ń sìn ẹ ní ròhùn fúnra rẹ̀ ibi tó ń gbé gan ẹ̀ mọ́ ẹ dọ́dọ̀ ẹ rí sójú rí ó dẹ̀ ní kẹ́ jáde síta ó ní kẹ́ lọ ṣe báyìí ẹ̀yin náà dẹ̀ ẹ̀dẹ̀ gọ̀ sí ẹ̀ ń gọ̀ sí irú ẹni yẹn lọ́wọ́ níbi tí ẹ kẹ́ gbọ́n dé ẹ̀yọ́ ọmọ Yorùbá mi ò ní sọ jù báyìí lọ o kí ẹni tí ẹ̀yin tó bá tún kù tẹ́ bá tún sọ pé ẹ̀ ní gbọ́ ti wá ẹ̀yin náà tún tẹ̀lé wọn kẹ́yìn náà tún lọ ṣe occupation ọ̀túnla òde òní náà fẹ́ ṣe power change ní Nàìjíríà tán ní Tinubu fẹ́ gba ìjọba ẹ̀yin kódà kí Buhari gan má ṣe nǹkan kan Tinubu tó fẹ́ gbàjọba gan ní ẹ lọ bá mi gbé àwọn ọmọ yẹn síbì kan a ní kọ́ lọ bá ń gbé àwọn ọmọ yẹn síbì kan tó bá tẹ́ lọ́rùn ló máa ló fẹ́ fi yín lẹ̀ ẹ wá ṣàlàyé nǹkan tẹ́ ń wá gangan ẹ wá ṣàlàyé ẹ̀ fún ẹ wo mo wí iná tá bá tún rí any update àtúmọ̀ wá fún yín ẹ má gbàgbé láti subscribe sórí Yorùbá Space TV ẹ follow wa lórí Facebook náà kó tó dìgbà mẹ́ta tún padà máa ríra Ọlọ́run ọba kò ní kọ àtúnrí wa ó dàbọ̀.